kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ń ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ẹ̀ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ẹ̀ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ọjọ́ wa mọ̀ nípa ìbejì Ògúntóyè tí wọ́n fẹ́ ìbejì ọmọ ìyá kan náà ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ìbejì méjì ṣe ohun àrà ọ̀tọ̀ ìbejì méjì gbé ara wọn níyàwó Táíwò àti Táíwò fi ara wọn nígbà tí Kẹ́hìndé àti Kẹ́hìndé náà tí wọ́n di tọkọtaya àwọn Táíwò àti Kẹ́hìndé Ògúntóyè tí wọ́n jẹ́ ẹni tó máa ń ṣe agbátẹrù ayẹyẹ ọdún ìbejì tó máa ń wáyé ní ọdọọdún nílùú Igbóọrà ṣe ìgbéyàwó pẹ̀lú àwọn ìbejì mẹ́rin tó jẹ́ obìnrin méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbejì káàkiri àgbáyé ló darapọ̀ mọ́ wọn láti bá wọn kópa níbi ayẹyẹ náà o àwọn ìbejì Ògúntóyè tí wọ́n jẹ́ ọmọ bíbí Ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ọjọ́ orí wọn ti lé ní 40 ọdún ló ti máa ń sọ pé ìbejì ni àwọn máa fẹ́ nígbà táwọn bá ṣe tán láti gbé ìyàwó sílé gẹ́gẹ́ bí àṣàlẹ̀ Yorùbá ọmọ tó bá kọ́kọ́ wáyé nínú àwọn ìbejì ni wọ́n máa ń pè ní Táíwò tàbí Táyé nígbà tí Kẹ́hìndé sì jẹ́ ẹnì kejì tí wọ́n bí táwa ni àwọn Táíwò àti Kẹ́hìndé Ògúntóyè Táíwò àti Kẹ́hìndé Ògúntóyè ní olùdásílẹ̀ iléeṣẹ́ Twins World Creation International Limited iléeṣẹ́ tí wọ́n dá sílẹ̀ ní bí ọdún 10 sẹ́yìn láti mú ìgbéga bá ipa àwọn ìbejì káàkiri àgbáyé iléeṣẹ́ yìí ló bí ayẹyẹ ọdún ìbejì tí wọ́n máa ń ṣe nílùú Igbóọrà ìlú tí ìgbàgbọ́ wà pé ibẹ̀ ni ìbejì pọ̀ sí jùlọ káàkiri àgbáyé ní ilé ẹ̀kọ́ gíga fásitì Ìbàdàn University of Ibadan ní Táíwò àti Kẹ́hìndé ti kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ àmójútó ẹranko àyíká àti ìnàjú bákan náà ni wọ́n kẹ́kọ̀ọ́ gboyè diploma nínú ìmọ̀ ìrìnnà àti ìnàjú travel and tourism ní ilé ẹ̀kọ́ Institute of Business Technology Management of Nigeria ní ọdún 2014 ní African Sun Times ní Amẹ́ríkà fún àwọn Táíwò àti Kẹ́hìndé Ògúntóyè ní àmì ẹ̀yẹ àwọn ìbejì tó gbajúmọ̀ jùlọ lẹ́ka ètò ìnàjú Áfíríkà àwọn náà ní ìbejì tó kọ́kọ́ máa ṣojú ẹkùn Áfíríkà níbi ayẹyẹ ọdún méjì Mojiang International Twins Festival eléyìí tó wáyé ní China lọ́dún 2016 ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì ẹ̀yẹ ni àwọn ìbejì náà ti gbà ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti ilẹ̀ adúláwọ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà. Jígí Alára. bàbá ló gbúdù èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi àti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá ẹ. a retí láti ìjọ ẹ. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣòní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni báwo ṣe ni gbogbo ẹ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.